àtúkù dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa wò wá lórí ìkànnì àròlé bàbá 1010 TV news láwà tá a ti mú ròyìn wá fún wa fún ti àṣálẹ́ tèní. Orúkọ oníròyìn ni àyànfẹ́ elédùnmarè. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ròyìn wa etí náà kò ní di. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Ọwọ́ tẹ ọ̀dọ́kùnrin kan tó fipá bá ìyá arúgbó kan lò pọ̀ ní ìlú Oǹdó. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ búrẹ́dì ti fohùn lédè wípé àwọn yóò dá iṣẹ́ sílẹ̀ láìpẹ́ ọjọ́ yìí bí ìjọba kò bá ṣe ohun tí àwọn ń fẹ́. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ tẹ ọ̀dọ́kùnrin kan tó fi ipá bá ìyá arúgbó kan láṣepọ̀ ní ìlú Oǹdó. Ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bolaji, ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n, ó ní wọ́n pe Bolaji Fáwíyì, léyìí tí wọ́n ní ó jẹ́ òṣìṣẹ́ awakọ̀ tí ó fi ipá já ilẹ̀kùn ìyá arúgbó kan tí a fi orúkọ bò ní àṣírí. Ìyá arúgbó ọ̀hún ó ní ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rin tí awakọ̀ yìí èyàn Bọ́lájí fi ipá já ilẹ̀kùn rẹ̀ ní òru ní nǹkan bíi dédé agogo 2 òru ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n ṣe ní àlàyé wípé nígbà tí ìyá náà tí ó fi ariwo ta síta ní gbogbo àwọn olùgbé ilé náà ni wọ́n bá ké jáde tí wọ́n wo ohun tí ń ṣẹlẹ̀ ni wọ́n bá Bọ́lájí níbi tí ó ti fi ọ̀pá músè rẹ̀ wẹ inú òkun pupa ìyá ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rin ọ̀hún. Báyìí ni wọ́n sì ta kọ́sọ́ rẹ̀ lé àwọn ọlọ́pàá lọ́wọ́ tí àwọn ọlọ́pàá náà tí wọ́n sì ta kọ́sọ́ rẹ̀ tó di ilé ẹjọ́ májísírèètì èyí tí ń bẹ ní ìlú Àkúrẹ́. Ibẹ̀ ni wọ́n ti gbẹ́jọ́ ọ̀daràn yìí, léyìí tí wọ́n sọ tí adájọ́ àgbà ìyún onídàájọ́ Adékúnlé Ògúnmọ́yẹ̀lá ó wá sọ wípé wọ́n fi ààyè sílẹ̀ fún bẹ́ẹ̀lì ọ̀daràn náà èyí tí wọ́n fi san mílíọ̀nù kan náírà fún bẹ́ẹ̀lì rẹ̀. Bákan náà ó ní òun sún ìgbẹ́jọ́ ọ̀daràn oníṣẹ́ láabi oníwàlábí yìí tí ó ní òun sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 14 oṣù kẹta ọdún tí a wà yìí tí àwọn yóò fi mọ ìdájọ́ òdodo èyí tó tọ́ àti èyí tó yẹ lórí ìwà pálapàla, ìwà láabi, ìwà àìdá, ìwà àìbìkítà èyí tí wọ́n ní ọ̀dọ́kùnrin náà tí ó hù látàrí ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìfitagbára jẹni níyà lọ́nà àìtọ́ lẹ́sùn tí wọ́n fi kan ìyá náà. Àwọn ẹgbẹ́ oníbúrẹ́dì lórílẹ̀‐èdè Nàìjíríà ti fi ohùn lédè wípé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì èyí tí yóò jẹ́ ti ọlọ́jọ́ gbọgbọrọ tí àwọn kò bá rí àtúnṣe láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ẹni tó jẹ́ olóyè Adéníyì tó jẹ́ alága fún ìpínlẹ̀ Kogi ó ní ó fi ìròyìn náà lédè. Ó ní níbi àpérò tí àwọn ṣe pẹ̀lú ẹni tó jẹ́ alága gbogbogbò èyàn Alhaji Monsuru Umaru, ó ní àwọn fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé bí ìjọba bá kọ̀ láti ṣe gbogbo ohun tí àwọn béèrè lọ́wọ́ wọn wípé àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọgbọrọ èyí tí yóò fi orílẹ̀-èdè Nàìjíríà wọn ka ẹ̀sùn sí ìjọba lẹ́sẹ̀ wípé gbogbo ohun tí àwọn rà ní ohun èlò tí àwọn fi ń ṣe búrẹ́dì òun ni ó ti di ọ̀wọ́n gógó bíi fúláwà, ṣúgà, wíìtì àti àwọn ohun mìíràn. Bákan náà wọ́n ní gbogbo èròjà máṣíìnì tí àwọn ń lò láti fi ṣe búrẹ́dì ọ̀hún ó ní gbogbo ẹ̀ ló ti gbé owó lórí báyìí. Wọ́n ní bí ìjọba kò bá wá ṣe àtúnṣe kí ó já gbogbo owó nǹkan yìí wá sí ilẹ̀ wípé àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì èyí tí kò ní ṣe yábọ̀rọ̀ láti gé. Ìròyìn wa ò ní jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹ tún pàdé wa lọ́la nígbà táwọn múròyìn mi wá fún alákọ̀tún. Ṣùgbọ́n kó tó dìgbà náà ìpolówó ọjà báyìí òun làgùn mọ́ wò ẹgbọ́jà yín wá ká bá ìpolówó rẹ̀ kájé gbùgbàjẹ́. Kó tó dásìkò náà orúkọ tèmi kò yí padà, àyànfẹ́ elédùnmarè yín náà ni. Àní tójú oorun lójú ikú, àní tìpó àlá dẹni àkọlẹ̀bọ̀ láṣẹ elédùnmarè. Ó dàbọ̀.